ẹ̀yin ènìyàn wa ẹ kú dédé àsìkò yìí o lórí ọ̀rọ̀ ọba Olúwo òun ni mo mú wá. Mo fẹ́ kẹ́ wá gbọ́rọ̀ tí ọba Olúwo sọ sẹ́yìn. Ṣé ẹ rí YouTube, Facebook, any video tẹ́ bá ṣe sórí one of these social media wọn kì í parọ́. Òun la fi máa ń sọ pé ẹni tó ń sọ̀rọ̀ kó mọ̀ báyìí máa sọ yẹ ká máa rọra sọ̀rọ̀. 100 years wọ́n lè lọ wú síta. Àwọn ọmọ wa tí wọ́n ti bí nísìnyí wọ́n máa dàgbà wọ́n wá bá àwọn nǹkan tí a dánwò lórí social media. That simple reason a gbọ́dọ̀ máa behave well ní orí social media, a gbọ́dọ̀ máa mọ̀rọ̀ tá a máa sọ. Kì í ṣe pé bí irú àwọn tó pera wọn ní frontliner, àwọn bíi traditional rulers ká máa bá irọ́ lẹ́nu wọn àbí kó máa ṣe ségesège nǹkan tó ń dojú ti ni. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Olúwo sọ bí ọdún mélòó kan sẹ́yìn. Àbá wú síta ń sìn o. Ṣé mọ̀ pé láìpẹ́ ni Olúwo ń sọ wípé Ọọ̀ni kì í ṣe olórí. Tó ń fọwọ́ òsì júwe lé bàbá rẹ̀. Ó sọ oríṣiríṣi ògúlùtù ọ̀rọ̀ ó sọ sílẹ̀. Wàhálà ń wà ńlẹ̀ ń sìn fún Olúwo. Wàhálà wà ńlẹ̀ fún Olúwo. Olúwo la fẹ́ sọ ń sìn. Wàhálà wà ńlẹ̀ ń bẹ̀ fún Olúwo tó ní Ọọ̀ni kì í ṣe gbákejì ìṣàwò tó ń sọ oríṣiríṣi pé Ọọ̀ni gan ò jù ú lọ. Pé wọ́n jọjọ jẹ́ traditional ruler lọ́ṣun state ni pé kò jù ú lọ. Wàhálà tó wà ńlẹ̀ fún Olúwo, àwọn àgbààgbà lóòtú fẹ̀, àwọn ọba kọ̀ọ̀kan ní Ọ̀ṣun state tó ń kóra wọn jọ bíi 7 or 6 kings. Wọ́n fún Olúwo ní 21 days. We are counting the days now. Wọ́n fún Olúwo ní 21 days fún àwọn ọ̀rọ̀ tó sọ sí Ilé Ifẹ̀ kó revoke. Wọ́n ní ìsáídá ó lọ rìpọ́ọ̀tù ara ẹ̀ fún ọ̀gá ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà Ẹgbẹ́tókun. Ara àwọn nǹkan tí wọ́n fún ènìyàn nǹkan méjì ni. Ẹ wo ọ̀rọ̀ tí Olúwo sọ ní ọdún mélòó kan sẹ́yìn ó tá bá wú síta mo fẹ́ kẹ́ wá gbọ́ ká tó tẹ̀síwájú ẹ̀yin ènìyàn wa. Olúwo ẹ wo kò yẹ ẹ bá now mo rò pé with this video now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà ní side Olúwo ẹ lọ yára ẹ lọ́pọlọ ẹ wo fọ́nrán yìí kẹ́ ẹ lo ìlàkàyè yín. Ẹ mọ̀ pé nǹkan kan ti ràngì pẹ̀lú ọba tẹ́ ẹ ní níwò. Ẹ mọ̀ pé igbó tó ń mu ti affect ọpọlọ ẹ̀. Torí lóòótọ́ nígbà tí èmi bẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ àti sọ̀rọ̀ táwọn ọba máa ń bà mí lẹ́rù. Ṣùgbọ́n kì í ṣe bírú Olúwo èmi ò lè sọ̀rọ̀ sọ́ba. Ṣùgbọ́n Olúwo ń fi hàn gédégbé pé kì í ṣe ọba wa. A wo ẹnu sí lára. Ẹni tó gbéra ẹ̀ lọ sí Mẹ́kà tó lọ ń sọ̀rọ̀ kọ́rọ̀ ń bẹ̀. A lọ wo nǹkan tó sọ ń sìn ká tó tẹ̀síwájú lóní mọ́ńbé lọ́rọ̀ Olúwo. Ẹ jẹ́ ká lọ síbẹ̀. Me and Ọọ̀ni do talk. We have a very good relationship. We you know, he's the head of all kings in Yoruba land. Okay. That's the source. So it doesn't matter what anybody says. The Ife is the source of all crowns. Ife, that's where Oduduwa lead and God is crowned from. Every other king that is from ancient town is a prince from Ife. I am a prince in Ife. Okay. Every other crown that you see, and there is an ancient crown in Yoruba land, is a prince from Ife. Okay. So, the crown he's wearing is the father of all the crowns. So, it doesn't matter what anybody says. It doesn't matter where you go, and I'm establishing my domain here. And you're doing a wonderful. And I'm doing a wonderful. I'm writing my own history. It doesn't matter. Oromio has written his own history, and as a great king in Yoruba land, but he can be greater than his grandfather. And Oba Obini has written history. The great Benin Kingdom. Owa, Orangun, they've wrote. These are. I'm writing my own history now, right. And I'm moving. I'm writing my own history. I'm moving in time, and I will be one of the greatest kings. Amen. I'm an emperor now. Yes, sir. So I'm one of the greatest kings. Ṣé ẹ gbọ́ ohun tó sọ? Now, mo fẹ́ kí gbogbo ẹ̀yin Olúwo fans, Olúwo followers, ẹ yára yín brain.
ẹ gbọ́ nǹkan tí bàbá yín sọ ó ní Ọ̀ọ̀ni òun ni olórí àbí bẹ́ẹ̀ kọ́ ohun tó sọ kọ́ yẹn ẹ ṣe rántí fọ́nrán tó ti ṣe sẹ́yìn tó ṣe láìpẹ́ yìí àwọn fọ́nrán tó ṣe láìpẹ́ yẹn lọ sórí péèjì Dìdìrín ẹ̀ kẹ́ lọ gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ láìpẹ́ yìí ẹ gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ tó sọ mo rò pé ẹ̀rí náà tá a gbé wá sórí ìkànnì tí ò bá tí wù ẹ lọ wà ẹ rí ó wà lórí fọ́nrán wa níbi tó ti ń sọ pé Ọ̀ọ̀ni òjò ń lọ òun ló dẹ̀ wá ń sọ ń sìn pé Ọ̀ọ̀ni òun lórí aládé ẹ mọ̀ kì í ṣe tiwọ́ nìkan gbogbo yín pápátá títí lọ dé Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ó gba ẹnu wa títí lọ dé Ọ̀yọ́ Aláàfin ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé Ọ̀ọ̀ni ni olórí even all over ni àwọn tó ń ṣe ọmọ Yorùbá gan àwọn gan mọ̀ tó máa fẹ́ dá orúkọ àwọn ọba ńláńlá nílẹ̀ Nàìjíríà tó bá máa list àwọn first class ṣé Olúwo máa wà ní top 10 ṣá ṣé ó máa wà ní top 10 èmi ò lérò èmi ò rò bẹ́ẹ̀ o tó bá máa wà ń bẹ̀ bí àwọn manage sára top 10 yes àti rí gbogbo ẹ̀ bó ṣe rí nsìn àti rí gbogbo ẹ̀ bó ṣe rí èmi ti sọ màá sọ nígbà àìmọye ìgbà pé kí Olúwo kó tó fi àpèrè tó wà yẹn lẹ̀ á ṣe ẹ̀sìn kúrò ń bẹ̀ ni ẹni tó bá ti tàpá sí ìṣẹ̀dálẹ̀ tó bá ti tàpá sí orísun ìṣẹ̀dálẹ̀ rẹ̀ kí ni wọ́n fi túlẹ̀ Ọ̀yọ́ dó kí ni wọ́n fi túlẹ̀ Ìwó dó ṣe báwọn bàbá ńlá wa ni ó dẹ̀ ní nǹkan tó fi túlẹ̀ yẹn dó ìwọ́n sọ pé òun nígbàgbọ́ lórí àwọn nǹkan wọ̀nyẹn mọ́ pé ọba kíní kan ló jẹ́ ọba social ọdún ó fi hàn gàdàgbà pé ọba social media ni bóyá Olúwo ń wá owó lórí social media ni I don't really know èmi ò mọ̀ bí ó ń wá owó nítorí ọba the only king ní ilẹ̀ Yorùbá nìyẹn tó jẹ́ pé kò sí a week tí kì í post kò sí a week náà tí Olúwo kì í sọ̀rọ̀ ajáde síta sọ one of two ó máa sọ kankan ṣáá ni ó máa sọ kankan ìlú tí yẹ pé ìlú tó pín sí méjì ìlú tó ń jọba lé lórí gẹ́gẹ́ bí tó ń pera náírà àwọn first class ìlú tó jọba lé lórí tẹ́ pé àwọn ará ìlú ò gbọ́rọ̀ sí ẹlẹ́nu àwọn ará ìlú pín sí ọ̀nà méjì àwọn ará ìlú Ìwó kan wà àwọn àgbààgbà kan wọ́n á kóra wọn jọ wọ́n á sọ̀rọ̀ wọ́n á máa bẹ Ilé Ifẹ̀ pé kí wọ́n jọ kó má dá Olúwo lóhùn gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ pé tàbú ni gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ pé wọn ràn ẹjọ́ ṣé ọba nìyẹn ọba tí Olóò jẹ́ one of the first class ọba tí ò lè pè pàdé kí gbogbo ará ìlú kan wá tẹ́pẹ́ àwọn kan ò ní wá àwọn tá ní kùsínú wọn á ní kùsílú ṣé èrò yẹn òun lẹ́ ń pè ní ọba ẹ jẹ́ ká máa mú ní ẹyọ kọ̀ọ̀kan ó simple ọ̀rọ̀ ọba Ìwó kìdí ẹ̀ ń sọ̀rọ̀ tó yẹ ká máa gbàgbé ní gbàgbá ọtí mo kàn fẹ́ mú fọ́nrán ìwá ni ká fi hàn wá ní àwọn ọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn pẹ̀lú àwọn eléyìí tó ń sọ ń sìn ká mú wọn ká fi wọn múra wọn wò ká fi wọn wéra ohun tó jọra la fi ń wéra wọ́n ní èpo ẹ̀pà òun ló jọ pósí ẹ̀ lírí ọwọ́ alábàáhùn ló jọ àrùn ọ̀pẹ ohun tó jọra la fi ń wéra òun la fi mú fọ́nrán eléyìí tó ti sọ kọjá wá kẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ kẹ́ fi gbọ́ sí eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ṣe láìpẹ́ ìkùnsínú ló wà ń bẹ̀ yes ẹ fẹ́ fi ra yín Olúwo fẹ́ máa fi ara ìwé Ọ̀ọ̀ni kò dẹ̀ ṣe ń fi ń wéra ọ̀rìn kílẹ̀ mì tìtìtì Ọ̀ọ̀ni of Ifẹ̀ kò sọmọ náà wọn ń tẹrí sí wọn ń gbégẹ̀ sí ó ń blé Ọlọ́run gbọ́ ó fẹ́ fara máa wé Ọ̀ọ̀ni kò possible gbogbo ọmọ Yorùbá pápátá lọ dé Ìbàdàn gbogbo wọn pápátá ló kọ ẹ̀yìn sí ọ̀rọ̀ Olúwo èmi ti sọ ọ́ fíìmù tó gùn ni nǹkan tó wà ńlẹ̀ fíìmù tó gùn òun ni kò dẹ̀ ní wò tán ẹ̀yin lólùfẹ́ wa mo kí yín o mo kí gbogbo ládéládé mo kí gbogbo lóyè lóyè bá ti gbáyé páàrí náà láàrí ẹ̀rí nǹkan tí ilẹ̀ wa dà àwọn Fúlàní wọ́n ti lé gbogbo àwọn ọmọ ìyá yín kúrò wọ́n ti lé gbogbo àwọn ọmọ ìyá yín kúrò ní Kwara State wọ́n ti lé gbogbo àwọn èèyàn yín kúrò ní Kogi State wọ́n ti fẹ́ gbẹ̀mí wọn tán níjẹta wọ́n ìṣọ̀ṣẹ́ níjẹta ṣé jẹta àbí jẹrin wọ́n ìṣọ̀ṣẹ́ ní Kogi State ṣùgbọ́n ẹ̀wù nǹkan tó ń ṣẹlẹ̀
kó má sí ìgbésẹ̀ kankan láàrin àwọn traditional ruler wa wọ́n gbogbo wọn mẹ́nu mọ́ ni àwo mẹ́nu mọ́ ni wọ́n ń ṣe gbogbo wọn dákẹ́ kò sí èyí tó bi sọ̀rọ̀ ṣé báyìí ṣe fẹ́ máa bá lọ nìyẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bá lọ nìyẹn kò ní pé yín rárá kò ní pé yín it is high time àwọn governors wa mo wá ṣe máa ṣe ìpàdé kọ̀kọ̀ ìpàdé tó ń ṣe àní bí àpàdé àwọn ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ń ṣe ni kò yé wa at the end of their meeting ní gbọ́n kankan àní sí no any result nothing no action kì í rí pàtì ẹ̀ tí wàá ní ìtumọ̀ ẹnìkan ṣoṣo tó dìde tó lóun fẹ́ òun fara òun jìn láti kojú àwọn àtìláwé ẹ dákẹ́ ẹ bí sọ̀rọ̀ kankan lórí ẹ̀ tí náà ẹ lè sọ kankan lórí ọ̀rọ̀ Olóyè Ìgbòho ó kù gbogbo yín ó kù Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin olólùfẹ́ wa àní rí jù báyìí lọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ní Àkàlàmàgbò TV show ẹyẹ méjì kì í jáṣà àwa là máa wá èyí là máa bá lágbára ṣe lẹ́dùnmọ́ rẹ̀ ẹjọ́ ká tó lọ ẹ má gbàgbé this Saturday ní wọ́n fẹ́ meet ní Toge 7up ní Lagos State ẹ̀yin tí ẹ bá wà ní Èkó àti agbègbè tí ẹ bá lè lọ ẹjọ́ ẹ bá wa darapọ̀ mọ́ wọn ẹ bá wa darapọ̀ mọ́ wọn ẹ má dẹ̀ gbàgbé kẹ́nikẹ́ni má wọ aṣọ Yorùbá Nation a fẹ́ pariwo síta lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa lórí ọ̀rọ̀ ààbò kò sí ààbò lórí ilẹ̀ wa òun la fẹ́ pariwo sí kán ṣàánú fún wa kán tó gbẹ̀mí wa tán o ẹyọ kọ̀ọ̀kan ní èjì ó ń dín nìyẹn à ń dín nìyẹn àbúrò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni gbogbo àwọn tó dẹ̀ lọ Ọlọ́run á sì wọ́n lọ ànígbà burú sẹ́nikẹ́ni o àní rí jù báyìí lọ ẹ ṣeun gan ó dàbọ̀ thank you all.